a kú òpin ọ̀sẹ̀ sálàáfíà lẹ́wà ó yá ẹjẹ́ á tún ṣàgbéyẹ̀wò gbólóhùn Yorùbá kan sẹ́mọ̀ pé bàbá fẹ́ sọ fún yàn pé a fẹ́ rí wọn mọ́ kí wọ́n máa lọ bóyá ata wọn láṣẹ ni àbá àbùjọ wọn á ní àlọ́ lámilámi là ń rí ẹnìkan ìrábọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ní àlọ́ rámirámi là ń rí kì í ṣe rámirámi o lámilámi ọ̀dà mo ti sọ ń pa rẹ̀ rí àmọ́ ẹjẹ́ tuntun sọ kí ni ń jẹ́ lámilámi kòkòrò ní téèbò ń pè ní dragonfly ńlẹ̀ ń wò lójú òpó mi dragonfly tẹ bá wá wò wọ́n máa ń sùn papọ̀ síbi tí omi bá wà orí omi ni wọ́n sábà máa ń wà wọ́n wà pọ̀ ń bẹ́ẹ̀ gan-an bíbà wọ́n lè pẹ́ gbẹ̀lẹ́gbẹ̀ tó pọ̀ gan-an bí wọ́n ṣe wá pọ̀ ń àwọn kan wà máa jáde nínú wọn tí wọ́n wà máa fò káàkiri sẹ́mọ̀ pé torí pé wọ́n pọ̀ tí wọ́n bá ṣe wá fò tẹ́ ẹ rí báyìí tí wọ́n ń fò bọ̀ nígbà tí wọ́n bá máa fi padà sọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ wọn wọ́n ti darapọ̀ mọ́ wọn ẹ lè dá a mọ̀ mọ́ ẹ wá lè mọ̀ bóyá èyí tó kọ́kọ́ fò wá ní ń fò padà bí nǹkan kan tó rántí pọ̀ jù wọ́n sì jọra wọn ìdí rèé táwọn baba ńlá wa fi wá mọ̀ ń pé lámilámi tó bá rí tó fò wá sọ́dọ̀ rẹ ní ìsìn nígbà tí ó bá fi lọ o ò tún lè rí ìmọ̀ toró ò tiẹ̀ lè dá a mọ̀ mọ́ níbi tí wọ́n pọ̀ dé ìdí rèé tí wọ́n fi mọ́ ní àlọ́ lámilámi là ń rí ẹnìkan ìrábọ̀ rẹ̀ ó kúkú ṣeéṣe kó rábọ̀ rẹ̀ àmú ó lè dá a mọ̀ mọ́ bóyá òun ní àbó ńkọ́ ní táwọn baba ńlá wa fi pé àlọ́ lámilámi là ń rí ẹnìkan ìrábọ̀ rẹ̀ that is when a dragonfly flies off you may not be able to recognize it even when it flies back a lè rábọ̀ rẹ̀ sẹ́ni pé Yorùbá dùn bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán ẹ dákun ẹ bá ń tarí rẹ̀ sẹ́lómi yìí ò ní pé ẹ bá ń share àbíkẹ́ repost àkó àsìkò yìí.